Abidjan àbí bẹ́ẹ̀ kọ́ ó ní mo fẹ́ fi ṣe àríkọ́gbọ́n fẹ̀yìn ọwọ́ ṣẹ́ńtàfíù fún Abidjan yẹn wọ́n ń pè ha àtàbìjà tiẹ̀ sì tún wà ó sọ̀tàn gbésí ayé rẹ̀ tí ó mẹ́nubà láàárọ̀ yìí àbúrò tèmi nílùú òyìnbó ó wà l'Amẹ́ríkà wọn àtọkọ ẹ̀ Ọlọ́run ti gbàdúrà wọn ǹjẹ́ ìpì ọ̀pọ̀lọpọ̀ múgùn míì tí máa sọ ọmọ kojú bọ̀bọ̀kúbọ̀ ọmọ farurawé Kọ́lá Olóòtú bọ́ ọba pọ́pùlà bíi Kọ́lá Olóòtú Nàìjíríà sọ pọ́pùlà tó Kọ́lá Olóòtú ní diaspora bí ẹ bá mọ̀ ọ́ lórí rédíò sọ jẹ́ lọ lórí Facebook tí wọ́n mọ̀ ọ́ lórí YouTube gbogbo òyìn lèmi gbà àwọn alákọ̀wé mọ́ra àtòfà graduate ni àti undergraduate gbogbo wọn mọ gbàmọ́ra nígbà mo mọ̀ pé ìwé mi ò tó òde olóòní ẹbí ò lẹ́sẹ̀ tẹ́lẹ̀ ọ̀yà tẹ̀ jáde èmi sáàmù tí mo fò pin number. wọ́n gbé Òjòpágógó gbé Abidjan sórí kínní rẹ̀ ńjọ́ náà àwọn àbúrò tèmi àwọn tí wọ́n àwàdà ọ̀dà bàbá ẹ fà àkáǹtì nọ́mbà yín ránṣẹ́ àfẹ́bùn yín ní nǹkan. kí máa dáwó sásùn àwọn máa bùn yín. máa gba àgọ́ ẹ mọ̀ sí. Fọlá tọ̀ lẹ́nu wò. ọ̀nà tó mi bá wọnú. ẹ máa wọ ọ̀nà tó mi bá wọnú àgbọ̀n ń bẹ̀ ń wo. tẹ̀yìn ọ̀wá ní fíìmù tí a ní à owó ni ò sí àmọ́ ṣe bẹ́ẹ̀ bá ní àṣẹ àṣẹ. lábàdàsìkò ní ẹ bá ní kọ́ lọ ronú iye tí ó fi parí fíìmù Abidjan pé àwọn dàrẹ́tọ̀ nkankan wọ́n kọ́ọ̀sì owó tí wọ́n fi ṣe fíìmù mílíọ̀nù tó gbé mílíọ̀nù pọ̀ ní. fíìmù ńlá ni o béèyàn bá jáde kí gbogbo èèyàn rí i pé fíìmù ńlá ló fẹ́ jáde o ọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ kó o fi sọ́wọ́ àlàáfíà kọ́ ọmọ bá fi jẹun ni òótọ́ kò sí ní tòótọ́ ò lè gbé èèyàn dà wọ́n bá ní àkáǹtì nọ́mbà yín ṣé náà ní ká fi sí wọn ní FCC kí lẹ ṣerú eléyìí sí l'Abidjan bá wọ kọ̀stúùmù ló kó gbogbo nǹkan kọ́rùn wọ́n sì ti máa bára wọn fi fídíò kọ́ọ̀lù pè lórí ẹ̀kọ́ àwọn aráàlú òyìnbó wọ́n bàjẹ́ àfi WhatsApp pé èèyàn ní wọ́n bá pé bàbá l'Abidjan bá ń fọwọ́ gbárí kíníkíní kan ò ní ṣe kíníkíní wọ́n bá ní sí bàbá ṣé fíìmù fún wọn pé a lè bẹ̀rẹ̀ kíákíá báyìí o a mọ̀ pé kíní yóò ṣẹlẹ̀ kọ́tà. ká lọ fọ́lùdé títí. yóò wá fáínálì ni kò lè lọ àmọ̀gbà tí ó tó kú ò ní bàbá ńgbà tí rọ́bìlì Káàbà mo fi ọba tó ní mí Mọ́kà tí mo lọ lẹ́ẹ̀mẹ́tàlá mo fi búra. ilé Olúwa tí mo fojú kàn Àjàrà Sùwáìlù tí mo fẹnu mi kàn. Abidjan ni wọ́n send account number wọ́n sì send ẹ̀. ní ẹ̀yẹ ọ̀sọ́ka Abidjan sì fọwọ́dù owó padà. àwọn òrírù tàbíjà rí o. ẹ wá gbọ́ nínú onítìátà ni. wọ́n ní kódà nígbà tí kínní ti parí àwọn bẹ̀rẹ̀ fíìmù yẹn padà. nígbà Ọlọ́run ti ní kí àwọn onítìátà ọmọ ọbẹ̀ ń bá pè yún padà. mo ní Abidjan lò síbàdàn fún tọ́wọ́ wo gbogbo location. ẹ wàá gbọ́ gbẹgẹdẹ lẹ́nu ọlọ́rọ̀ láàárọ̀ yìí. ojú yìí pẹ́ ni ká fẹ́ rú mọ́lé. kò sì rọ Abidjan lọ́rùn bíi kọ́rọ́ lábàáhùn lẹ́nu ọ̀nà rẹ̀ kọ́ mọ́ mùsọ̀ ẹ̀yìn ìkùlé. ṣòwòṣòwò máa retí àṣedànù fẹ́ kẹ́ ẹ fi kọ́gbọ́n láàárọ̀ yẹ ẹ máa fọ́lọ̀ ẹ̀ tó bá sọ̀rọ̀ 885 èèyàn ní. ariwo ọmọ tuntun nílé wa o. ariwo. sọ́ọ̀lù àdí àdúrà yẹn ayé
ayọ̀mẹ̀kú faith clinic nínú pàdé àdúrà ẹni Jésù ti máa ń ṣe àwòtán ogun ìdádúró láyé gbogbo obìnrin ọwọ́ rẹ ló kù sí ọ ní Tuesday ọ̀sẹ̀ yìí ẹ̀yìn kọ́ọ̀pù yìí ẹ darapọ̀ lábẹ́ ìfàmì òròyìn ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run aláàyè wọn máa pẹ̀lú màmá tá ló ń pè ọ́ lágàn prophetess wájú Ìbàdàn 080601586. lọ́wọ́lọ́wọ́ tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà ògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Benetton cleanser pé nọ́mbà kò demand 9060 bet kára o lè là á kẹta mọ́tàsé ó bẹ́tà kó bẹ̀rẹ̀ ọrọ̀ ajé rẹ̀ pẹ̀lú 9060 bet nípa fíforúkọsílẹ̀ nílé iṣẹ́ wọn get 9060 bet lónìí weekly commission sọ̀sẹ̀ olóṣooṣù àti olóṣù mẹ́ta ló tún máa gbà lórí ayò 10% lórí turnover 50% profit commission free brand agent láì béèrè owó kankan ní báyìí 9060 bet ó ti wà lọ́wọ́ alákòóso tuntun pé àwọn nọ́mbà wọ̀nyí fàlàyé tó bá fẹ́ di agent nípínlẹ̀ Èkó pé 09134110987 nípínlẹ̀ Ọ̀yọ́ pé 09134414983 lóńdó Èkìtì àti Kwara pé. ó ṣe kojú jẹ̀díjẹ̀dí àwọn ọmọ ogun kò gbá yagiyagi kò dẹ́fà bá mixon kíkà start ló lè ṣe o. ó wà lágbègbè rẹ̀ àtàwọn ọjà ńláńlá. tó ẹ mọ bí ìgbafẹ́. tẹ bá wá débi kan tẹ bẹ̀rẹ̀ mu dẹ́fà bá mixon kíkà start sí wọn ní òsì. ẹ kú ń bẹ́ẹ̀ tẹ̀síwájú ẹ̀rí ń bọ̀ mí. torí pé ń yá lórí ìgbà ni ó làwọn tó dà mọ́ ń bẹ̀rẹ̀. Udex Nigeria Limited ilé iṣẹ́ tó ṣe tiwantiwa bá mixon drink ló gbé jáde. lẹ́yìn náà bá fẹ́ jẹ́ alágbàtà ẹ pè 0818787. olúwa fòpin sí àmì ọlọ́run ṣe bí ọba. ìrì òwúrọ̀ àkọ́tún ètò ní ìkànnì Splash FM 105.5 ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Sunday láàrin aago 5:30 ìdájí sí 6 5:30 a.m. to 6 a.m. pẹ̀lú wòlíì ọlọ́run alààyè Apostle SMO Mustapha JP bàbá àṣebíọba. ìrì òwúrọ̀ ọ̀rọ̀ ọlọ́run wípé gbogbo ẹni tó bá wá mi ní kùtùkùtù wọ́n rí mi àǹfààní ní ìfún ọ láti ní ìbápàdé ọlọ́run nínú ayé bàbá àṣebíọba ní ìkànnì Splash FM 105.5 lójoojúmọ́ láti ọjọ́ Monday sí Sunday láago 5:30 ìdájí sí 6 fún wọn náà láti jẹ aládùn ọlọ́run nípasẹ̀ ìjọba Apostle SMO Mustapha ìjọ Seed of Christ Golden Church. Beautiful hotel in a serene environment, well designed for your leisure and business meetings. Standard facilities available, such as furnished bedrooms with air conditioning, exercise and solar rental services also available for your open ground occasions. Solar Hospitality Nigeria Limited wà ní Annex 2, Block 7, Aláàfin Avenue, Olúyọ̀lé Estate Extension, Ìbàdàn. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ní 0803 807 4093. kábíyèsí olódùmarè ẹ má bínú tá à ń jẹ kọ́là ń ta kì í ṣòwe onígàárí ẹ rí ibi tí wọn bá gbépo sí. wọ́n ní Dáúdù Ọbàtálá wípé ti Dáúdù tí fi lúrú jiyán wí ti Dáúdù tí fi gbẹ̀gì jẹ̀ka wí ti Dáúdù tí fi lápasà àjẹkọ tí ń fi yangan fọyangan ìfọ́nilé yèé nìkókó nílé ẹrú rẹ̀ tí sunkún àtẹ gẹ̀dẹ̀gbẹ̀ làwọn búrẹ́fọ̀n lọ́ọ̀yẹ̀ alágbẹ̀dẹ ọ̀run mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun kọ́lá olóòtú ọmọ àdábánijà ṣeréṣeré kọ́ máa ṣe lọ sìkàsìkà kó múra síkà rẹ̀ bọ́ bá ṣe pé Abìjà ṣe 419 fún wọn ni wọn ò bá pè mí lórí ọ̀rọ̀ Abìjà pé bọ̀dá àwọn ẹ̀wà gbà wọn nǹkan màdé bá sọ̀rọ̀ láàrin bí ìṣẹ́jú mélòó torí ọ̀la gan lórí sọkútù wọ̀wọ̀ lẹ́tọ̀ èmi àti ẹ̀. rọ́ọ̀tù olùwà ní nkẹ́ ọ o. bọ́lá ń lẹ́ dàìró ó ní ẹ pín fún gbogbo wa ní. ẹni ń ṣeré kó múra sílẹ̀. ọ̀dà ẹja ṣe báyìí Abìjà ẹ jẹ́ káwọn èèyàn ó kí yín ẹ kí àwọn èèyàn káwọn èèyàn ó mọ̀ pé ẹ ti dé. ẹ kú ojúmọ́ o ní ìlú tí a níbàdàn níyà yín ṣé mo bá yín dáadáa. àdúpẹ́. ẹ kú ìtọ́jú mi ní gbogbo ìgbà ẹ kú àtìlẹ́yìn mi ní gbogbo ọjọ́ ní gbogbo àsìkò ní gbogbo ọdún. Ìbàdàn náà mà ní Star Abìjà ti jáde ṣé ìgbàgbé lórí ọ̀pá ajé. Ìbàdàn náà ni lórí ọ̀pá ajé. àṣìṣokò mẹ́kà náà Ìbàdàn náà wọ́n ti ní kọ́lọ́hún dé aládé mọ́kà nílùú Ìbàdàn náà ni. kábíyèsí Ọlọ́run. látọwọ́ alájà kírọ́mlì. àmì náà mo fẹ́ mò ń sunkún mọ́kà o alájà ẹ̀mí náà fẹ́ rìn ní mọ́kà mi o. yóò pèsè tá a ní ọwọ́ àṣẹnu a ní ọwọ́ àjò gbogbo ọ̀rá dànù ọwọ́ àwàyé ń pé wò báyìí. Tajudeen Oyèwọlé lórúkọ tèmi abimi nílùú Òṣogbo ó dé ní lọ́sùn state. kábíyèsí.
lọ́nà méjèèjì bá a ṣe bí yan ilé ìyá àti ilé bàbá. ẹ máa ṣí ààyè Abija ti dé tìjàtìjà. ọmọ Ọ̀ṣun Òṣogbo ni mí. Ọ̀ṣun Òṣogbo. bẹ́ẹ̀ ni. arọ́ ní bẹ́ẹ̀ lọ́sọ̀gbò lòrò kí fi ń wu ní dé. kọjọ́ ní kọjọ́ yàn ní bẹ́ẹ̀ nílùú Mọ̀jákú. ará Òṣogbo èrò Òṣogbo káàbọ̀ o. ṣe tíátà Ọlọ́run ti sọ pé kí orúkọ wa náà ò jáde. bó o l'Abija ṣe bẹ̀rẹ̀ tíátà. ẹ ṣe ní 1972 bàbá wa chief olóògbé bàbá wa l'Abẹ́òkúta bàbá wa Akin Ògúngbè. Akin Ògúngbè yes. bẹ́ẹ̀ ni lọ́dún náà wọ́n wá ṣe eré orí ìtàgé ní Fákúnlé Major Hall nílùú Òṣogbo. Bẹ́ẹ̀ ṣe ń polówó kiri ìgboro káàkiri inú mi sáà ń dùn pé mo sá tẹ̀lé àwọn arábì. mo wá pé mo fẹ́ wòran ni mo bá tẹ̀lé wọn mo tẹ̀lé wọn káàkiri látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní polówó títí tó fi dọ̀wọ́ alẹ́ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ eré. kábíyèsí Ọlọ́run. dàmí dúró wọn kàn tiẹ̀ ní wọlé ni débi pé mi náà tó ti ń fa ọmọ mi náà wọlé ńgbà tí wọ́n ti fẹ́ràn mi. pé Taofiki àdúgbò wa ni wọn náà máa bọ̀ wá wọlé. bẹ́ẹ̀ wọ́n parí eré ní aago kásá aago kan ti ń lọ ọlù gan àgbàgbọ́ pé mi ò lè lọ lé mọ́ lọ́jọ́ yẹn. nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó ẹrù wọn ní ìdajì ìjọ́ kejì wọ́n wò wípé alákọ̀ọ́kọ́ bí n bá délé láàárọ̀ yìí náà wọ́n fẹ́ náà mi pa. èyí kọ̀ọ̀kan jẹ gbà. mo wá gba aṣọ kan tí wọ́n dì pé mo gbà mo ṣe bí ẹni fẹ́ gbé wọ inú mọ́tò. àwọn mọ́tò wọn gbàna bọ́ọ̀lẹ̀ kájà ni wọ́n ó ṣe síìtì kan sáà ni wọ́n ó ṣe kàbáyé wọ́n ó ṣe kàbáyé ọjọ́ mẹ́ta. mo wá bọ́ síbi tààrin yẹn tààrin yẹn ni wọ́n máa ń to ẹrù sí ẹrù tá a dì mí mọ́ bẹ́ẹ̀ mo sá wà ń bẹ́ẹ̀. títí tí ngbà tá a dé ilé Olújì. Abija sọ̀rọ̀wé nù ó sọ̀rọ̀wé bí ìgbà àwọn èèyàn máa sá wọnú ọkọ̀ ojú omi jọ tí wọ́n sá lọ ìlú èbó. bàtà dé ilé Olújì wọ́n ń jẹ́rù wọ́n kọ́kọ́ bọ́ọ̀lẹ̀. ọmọ tí ń ṣe rúndúrúndú kiri láàrin wa láti Òṣogbo iná ló tún bá wa débi. kọ́lọ́ǹkọ́ fọ̀run kẹ́ bàbá wa. Akin Ògúngbè. Akin Ògúngbè káwo rere ọmọ jẹnimọ́ rẹ̀. ó ní ẹ mójútó dáadáa o ẹ má jẹ́ kó sọnù ẹ sàmójútó. ọmọ rúgúdù yìí. wọ́n sá fa mi mọ́ra ebi pé tí wọ́n bá ti ń pín owó oúnjẹ àwọn èèyàn wa náà gbà náà àwọn bàbá yìí ń pín owó oúnjẹ mi mọ́ wọn ṣùgbọ́n bàbá wa kan ń bẹ ńlẹ̀ yìí lónìí Ọlọ́run ò tí ì pé wọn mọ̀ bọ̀ àwọn ni wọ́n ń gba owó oúnjẹ lọ́dún náà lọ́hùn wọn ò ní fún mi lówó tèmi. irọ́ o. mo fi kábà búra àwọn náà mọ̀ gbọ́ bóyá bí wọ́n bá gbé rédíò sọ́dọ̀ ní ìsìn wọ́n mọ̀ gbọ́ ilà láéláé. ọwọ́ adijọ́ kan náà àṣírí ìpadà tú o pé wọ́n yìí fún mi lówó oúnjẹ. bóò ló ṣáà ń jẹun. mọ̀ ń jẹ́ bàbá oúnjẹ tèmi gan ju kan fún mi lówó oúnjẹ lọ. bóò lọ ọgbọ́n wo lọ ń ta sí. tí wọ́n bá ti fẹ́ ra oúnjẹ mi mú ń lọ rà. kò wá sẹ́ni mo fẹ́ bá ra oúnjẹ tí ì ní gé lórí ẹ̀. bàtà sọ àwọn bí irú bàbá tá à ń sọ iná màá tún fọ̀ ṣùgbọ́n mi pé bó ṣe mò ń gbowó ọ̀sẹ̀. owó ọ̀sẹ̀. owó ngan ti tó mi jẹ́ ó tún pọ̀. owó alágbàfọ̀. ó tún pọ̀ mo fi ń tọ́jú ara mi títí táṣìírí tó fi wá tú náà. sọ fáwọn olólùfẹ́ rẹ pọ̀ wà lórí Facebook kí wọ́n mọ̀ sí ààrẹ. mo ń bẹ lórí Facebook lọ́wọ́lọ́wọ́ báyìí ó ẹ mọ̀ sí ààrẹ. lórí Kọ́lá Olóòtú live. lórí Kọ́lá Olóòtú live ibẹ̀ ni mo wà báyìí torí ẹni tí ó pè é ẹlẹ́rìí òun wà lọ́rùn irọ́ ní ọ̀pá. mo wà lórí Kọ́lá Olóòtú live báyìí ẹ mọ̀ sí ààrẹ kí gbogbo àgbáńlá ayé kan mọ̀ rí. ẹ ń sọ lẹ̀. àṣírí wa tún jọ́ táwọn wí pé bàbá yìí fún mi ló. ọmọ sẹ́ni owó táwọn á ń fún ọ tó ń gbà nǹkan bó ló ń kó sí. owó oúnjẹ rẹ̀ ń kọ́ bàbá Ògúngbè máa yọ owó oúnjẹ tí ń fún. lágbára ló yóò kó pọ̀ ni. Ọlọ́run ṣe títí. àwọn náà tún wá ń bọ̀ lóṣogbo padà wọ́n tún wá fẹ́ ṣe stéèjì míì lẹ́yìn ọdún kẹta. kò yé mi. àjọ wà nígbà bó ti tẹ̀lé wọn. ọdún padà ń kúrò lẹ́yìn wọn. ọdọọdún kẹta. ó pọ́dún kẹta wọ́n wá tún padà bọ̀ lóṣogbo pé wọ́n fẹ́ wá ṣeré mi. nígbà wọn wá yín létí wọn ò rí yín wọ́n méjì kẹta pé
ọmọ ẹni kú ọyẹ ẹjọ ọmọ ẹni. èmi lèmi rò bẹ́ẹ̀ o èmi lèmi rò bẹ́ẹ̀. wípé kọ́mọ yìí ó fẹsẹ̀ rẹ̀ rí padà wá. mo rò bẹ́ẹ̀ ń tèmi ni o. àjò nǹkan ju nǹkan lọ. bá a ṣe ń dí ẹnu ọ̀nà gáràjì lẹ́sà la wọlé sí tá a wọlé báyìí tí mo bẹ́ẹ̀ lẹ́pì lẹ́yìn mọ́tò ní ìdúró mọ́ ilé wa ni mo mórí lé. òǹfàbùkù nù. ó tiẹ̀ wàá lù mí owó mi tiẹ̀ wàá wọ ẹnìkan kan bí mo ṣe wọ. mo ti rí létí pẹ́. bí mo ṣe wọ ọdẹ. ẹnìkan kan ò sọ nǹkan kan. kábíyèsí ọlọ́run. orí ẹ̀ fọ́ lásán wọn rẹ̀ ni tiẹ̀ sọ sí mi. bàbá táwọn wíì gangan ò tiẹ̀ sọ nǹkan kan. ó jáde ńgbà tí ń fi wọlé àmọ́ bóyá ńgbà tí wọ́n ń pariwo ó ti wọlé kíní kankan kan òun náà ń bọ̀. ọwọ́ ọdẹ mo kí ó kí mi nìkan fọwọ́ kàn mí nítorí ẹ̀. kábíyèsí ọlọ́run. wà ló ṣogbu bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi kan wà onímọ́tò ní mò ń tẹ̀lé wẹ́rẹ́wẹ́rẹ́ tí mo fi mọ mọ́tò wà ẹ̀gbọ́n wa kan wà ní Port Harcourt òun náà ti kú báyìí kọ́lọ́ ń forí yín ẹ̀gbọ́n wa yẹn lọ́wọ́ á ní kán máa mú mi bọ̀ ní Port Harcourt kí mo wá wà mọ́tò ni mo wá wà ní Port Harcourt títí tó fi wá dọdún náà tí olóògbé Alhaji Abdul Yakin Ajílẹ̀yẹ ọ̀gá mi ẹ̀gbọ́n mi òun náà ń ṣe stage lọ́wọ́ lóṣogbo ńgbà náà ọ wá mo rò pé gbọ́n tiẹ̀ tó wà ní Port Harcourt lọ́wọ́ ni wá sí Port Harcourt wá ṣe stage nǹkan ó jọra wọn ló fi wá sí Port Harcourt ńgbà náà ó gbé E20 wá E20. bàbá Awori àbí bàbá Akọta. bàbá Akọta. ẹ ló mú un lọ bẹ̀. ló pè lọ síbẹ̀. ńgbà tí èmi ti wà ní Port Harcourt tí mo ti gbalẹ̀ gidi tí mo ti. wọ́n ti pèrè wọ́n ti tó stage náà ti ń ṣe kinní kan èmi náà ti wọ́n ń ga pa pé tíátà yà wà náà máa ń pa kinní kan mo ṣáàjò lórí wọn ń bẹ̀ tí mo ti gba gbogbo nǹkan mọ́ wọn lọ́wọ́ bàtàwọn ẹ̀gbọ́n yẹn dé tí wọ́n ṣeré lálẹ́ ẹjọ́ yẹn mọ́jú ọmọ tọ́wọ́ àwọn wa Ganilẹ́gbàá là ń pè lórúkọ ẹ̀. ẹ máa wo bọ́rọ̀ ṣe rin o. ibi tí wọ́n ti wá lọ ṣeré yìí họ́ọ̀lù yẹn lókè rẹ̀ àwọn ọmọ mi wọlé wà ń bẹ̀. èwo ní jẹ́ bẹ́ẹ̀. àwọn ọmọ mi wọlé. àwọn awọsẹ́wọ́ nù. bẹ́ẹ̀ ni. ọ̀fẹ́ fi gbogbo ẹnu pè wọ́n. bẹ́ẹ̀ ni sà. àwọn olóṣù ọ̀hún. eléyìí ni Ganilẹ́gbàá wa lọ bá ṣeré lálẹ́ mọ́jú láì gbẹ́kẹ̀lé nǹkan kan lọ́wọ́ ọ̀rọ̀ yẹn dìjà ńgbà tílẹ̀ mọ́ torí à ń fún wọn pàwọn aráàbí ń páàkì ẹrù kọ́tìn wọn ń lọ́nu làwọn bá bu Gani lásọsọ ìjà sàṣẹlẹ̀ débi pé wọ́n pe àwọn èèyàn wa lòkè àrọ̀bà pé ọ̀fi ilẹ̀ kí ló ń ṣe ẹ́ àfọ̀n èlò lọ́fẹ́ gbà kankan ọ̀rọ̀ yìí ta sọ́gà wa létí inú bí ọ̀gá wa gẹ́gẹ́ bí àfa kì í sí ibẹ̀ èèyàn kọ́lọ̀ ń fọrùn kẹ́ ọ jẹ́ nǹkan kan bí àmì ní kì í bẹ̀ yàn wọ́n wá sọ̀rọ̀ sí Gani pé ó sọ̀rọ̀ gan sí ọ̀rọ̀ tó burú lọ sọ sí gan ìyẹn bá mú kọ́kọ́rọ́ mọ́tò lọ́ba lẹ̀ mọ́ pé ọmọ ẹgbẹ́ mọ́tò wọn lọ kankan. ó bìlífù pé kúkú sẹ́ńtì ọ̀wọ́ akọ̀ wọ́n mọ̀ pé èmi nìyí mo fọlọ́ntì ara. kì í ta ẹsẹ̀ kalẹ̀ mo fi kọ́kọ́rọ́ sẹ́nu ẹ bá ń sọ fáwọn èkó wá gbé mọ́tò rẹ̀ ní. bíláì mo ti fi mọ́tò rẹ̀ lẹ́nu mo bá wà wọ́n wá sí. ìfẹ́ tíátà papọ̀ mọ́ ti driving. mo wá wà wọ́n mo kọ́ àwọn kó n Port Harcourt wọn là máa dúró lónìí sàwọn dúró wọn ṣeré mo bá wọn dúró àjọ ṣe gbogbo ẹ̀ náà nígbà títí bá a ṣe lóṣogbo nù. àlàyé bá tẹ ọba ka wo mọ́tò ọba kò lè lọ ọkọ́kọ́ gbowó mọ́tò mọ́ dàá pò ẹ gbọ́ èmi ò lọ.